iṣẹ́ yín dáadáa ṣe ti gbọ́ sà. Hello. Hello, sir. I can't listen. Àbájọ kalẹ̀ o. Yes, sir. Mo fún fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn kan ni, sir. Yes sir, daddy. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi ní àná ó lọ sí chọ́ọ̀chì kan. So program mi ìdárúkọ chọ́ọ̀chì yẹn, sir. Ó lọ chọ́ọ̀chì kan, ó ti máa ń lọ chọ́ọ̀chì àjọ máa ń lọ chọ́ọ̀chì náà ni. So chọ́ọ̀chì yẹn sáfíìsì wọn pẹ́ nítorí ibẹ̀ jìnnà. Ṣé understand? So kó tó dé tó èmi náà lọ bí iṣẹ́. So ọmọ wa dẹ̀ ti dé nígbà yẹn kò tí ì dé láti church kó tó dé àwọn nǹkan tí mo rò kó máa ṣe tó bá dé nítorí mo rò kó ti máa wà stressful. So àwọn nǹkan tó necessary fún mi láti ṣe fún mo àti dé mo ti ṣe. So màá tó dé ó ṣáà explain fún mi èmi náà ṣáà reason pẹ̀lú ẹ̀ pé ibẹ̀ distance ẹ̀ jìnnà ni so drag anything. So ó tún ní service lẹ́yìn náà service tó wá nílé ní títòsí nìyẹn ìyẹn ò fi bẹ́ẹ̀ jìnnà. So bí mo ṣe dé láti ibi iṣẹ́ mo expect pé dóò náà mo máa ń ṣáájú ẹ̀ dé. So bí mo ṣe dé láti ibi iṣẹ́ mo máa expect torí bí 2-3 oyè ká ní 2-2:30 oyè kan ti parí ní church yẹn. So ọmọ wa dẹ̀ ti wà nílé mọ́ ẹ̀mí àtọmọlájọ wà ní so mo máa expect ẹ̀ títí mi ì rí kó dé fóònù mi ò dẹ̀ dá. So mo á ní láti gba fóònù níbọ̀ wá kan láti fi pè é. So ìgbà tí mo wá pè é statement tí mo sọ ni pé kí ló tún ṣẹlẹ̀ báyìí. So kí ló tún ṣẹlẹ̀ báyìí tí mo sọ yẹn ó spark ni so ti take it personal pé maybe something else is happening. So mo ń try láti bá sọ̀rọ̀ láti jẹ́ kó mọ̀ pé èmi kàn try láti confirm pé kí ló tún ṣẹlẹ̀ lọ́nà tó fi pẹ́ but she doesn't want to listen ló sàn take it personal ni so ọ̀tọ̀ ní nǹkan tó ń rò so mo kàn fẹ́ kí kẹfọn ẹ̀ light mi ni pé kí ni mo lè ṣe because I was not happy with it mo dẹ̀ ń try láti jẹ́ kó understand pé èmi ò take care bí wọ́n ṣe ń take care yẹn so ṣùgbọ́n ṣàfihàn gbọ́ mi so mo gbọ́dọ̀ kẹ́ gbà mí nímọ̀ràn mi. Ẹ ṣe alàgbà marriage yẹn ti pa many years. Ó ti ń lọ 7 years right sir. Ẹ ṣe wà lónìmù náà ni the olden days the first 10 years of marriage honeymoon ni ìsìnkú àṣẹ̀ǹgbọ́ pé marriage ọdún méjì kálukú ọ̀yẹ́ ti crumble àṣẹ̀ǹgbọ́ gbogbo yẹn lẹ́nujọ́ mẹ́ta yẹn ni èyí tí màá sọ fún yín ní alàgbà ẹjọ́ ilé yín ò ní dàrú o ilé yín ò ní dàrú o ilé yín ò ní dàrú ẹ ṣàmì o ilé yín ò ní dàrú o ṣe rí àtẹ̀yìn náà àtìyàwó yín ẹjọ́ ń yọ̀ síra yín lọ́rùn náà ni ẹ má jẹ́ kí nǹkan tí wọ́n sọ ẹ má jẹ́ kó bí yín nínú tẹ́ ẹ bá lè jẹ́ kó bí yín nínú tẹ́ ẹ dẹ̀ sọ̀rọ̀ ṣó ti yé yín sà tẹ́ kàn rán wọn ẹ má rí pé ìyàwó yín gan tó máa bẹ̀ pé jọ má bí yín ẹ jẹ́ káwọn understand nǹkan tẹ́ ẹ mí wípé mi ẹ̀ tẹ̀ ẹ̀ náà kàn ní kí n tún bí ẹ léèrè pé kí ló ṣẹlẹ̀ tó tún ṣe pẹ́ lé ní mo ṣe bí ẹ mo n kébi prayer náà ló lọ ẹ̀yin ẹ sọ ti yín ẹ rí pé ìyàwó yín sì máa bẹ̀ yín pé kẹ́ ẹ má bínú ẹjọ́ ẹ̀yin náà má take ọ̀rọ̀ yẹn personal ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ tó ẹ má jẹ́ kó dùn yín ẹ má jẹ́ kó dùn yín ìtàn pẹ̀lú obìnrin nìyẹn kí ni èjì ìyàwó yín. kọ́kadé yín tán ẹ wò tẹ́ ẹ bá ní enough kọ́kadé má pè sórí ètò mo ti ń sọ o tá a bá ti ní enough kọ́kadé ẹjọ́ torí Ọlọ́run ẹ má pè sórí ètò yìí ẹ má pè sórí ètò kì í ṣe dandan tí ẹ bá ti ní enough card tí káàdì ò bá ti pọ̀ lórí aago yín ẹ má pè sórí ètò yìí tó yóò gba bẹ́ẹ̀ ni ẹjọ́ nítorí Ọlọ́run